Akójúmọ́ mà níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé ṣèbí ròyìn tó ní ṣe nípa Biafra nation Yorùbá nation ìròyìn nípa òṣèlú eré ìdárayá kò síbi tí ọwọ́jà wa tí kò máa tó lórí ìkànnì tẹ́ wà yìí mímọ̀ ṣe tàwa náà kọ́ Elédùmarè ló ní kó máa bọ́ sójú ọwọ́ fún wa a kí gbogbo wa pé àtúnkù ojúmọ́ ti tèní ojúmọ́ ayọ̀ ojúmọ́ owó ojúmọ́ dùnnú òní yóò jẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa ìròyìn fún tásìkò yìí náà la ṣe bẹ́ẹ̀ tá a mú wá orúkọ níròyìn òní àyànfẹ́ Elédùmarè ẹ gbọ́ kókó tí ń bẹ níròyìn náà ṣáájú ká tó máa lọ. ẹ sinmi atótónu asán ẹ̀yin náà ẹ ṣèkún lọ́wọ́ fún ìjọba tó ń bẹ lóde yìí ẹgbẹ́ òṣèlú APC ló sọ di mímọ̀ fún Àtíkù Òbí àti Kwakwanso. Ìjọba àpapọ̀ ti ṣe ìkìlọ̀ ńlá fún àwọn olùgbé agbègbè River Benue àti River Niger láti kúrò ní agbègbè náà lásìkò yìí nítorí ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù èyí tó ṣeé ṣe kó wáyé láìpẹ́. Ní ìpínlẹ̀ Èkó àwọn ènìyàn ti ń béèrè fún ìdájọ́ òdodo pẹ̀lú bí àwọn agbófinró kan bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ lé ọ̀dọ́kùnrin kan wọ inú kòtò ńlá kan tí wọ́n sì kó owó àti bàtà rẹ̀ tí wọ́n kó sá lọ ní ìpínlẹ̀ náà. Lébìrà kan rèé tó pàdé ikú rẹ̀ lẹ́sẹ̀ ògbèjì ní ìpínlẹ̀ Ògùn pẹ̀lú bí iná ẹ̀lẹ́tíríkì bó ṣe ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀mí lẹ́nu rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Irú èwo rèé àrá ṣe bẹ́ẹ̀ sápá bàbá ẹni 90 ọdún ní ìpínlẹ̀ Kogi. Lábala ti eré ìdárayá báyìí gbogbo ohun tí mò ń fẹ́ ni Olúwa ti ṣe fún mi nídìí bọ́ọ̀lù tí mo yàn láàyò gbogbo àlá mi ló sì ti wá sí ìmúṣẹ làwọn Messi òun ló sọ èyí di mímọ̀ lásìkò tí ń fi ẹ̀mí ìmoore hàn sí Elédùmarè. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà. Ẹ sinmi atótónu asán o kẹ́ẹ̀sì sinmi wótòwótò àti wótò yege ẹ̀yin náà ẹ dìde kẹ́ ẹ ṣe ìkúnlọ́wọ́ fún ìjọba tó ń bẹ lóde yìí ẹgbẹ́ òṣèlú APC ló sọ̀kò ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí Àtíkù àti Òbí tó fi mọ́ Kwakwanso láti ẹnu ẹni tó jẹ́ àgbà olóyè inú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kano ìyún Ìlíyàsù Musa Kwakwanso òun ló ti ṣe bẹ́ẹ̀ tó ti sọ̀kò ọ̀rọ̀ sí àwọn ẹgbẹ́ alátakò mẹ́tẹ̀ẹ̀ta èyí tí wọ́n ń tako ìṣèjọba tó wà lóde yìí nínú ìtàtìrí Alhaji Atiku Abubakar tó jẹ́ olùdíje sí ipò ààrẹ ní ọdún 2023 nínú ẹgbẹ́ òṣèlú PDP pẹ̀lú Peter Obi èyí tó ń wá láti inú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 bákan náà Tini Rabiu Kwakwanso èyí tó ń jáde láti inú ẹgbẹ́ òṣèlú NNPP ní olóyè náà nínú ẹgbẹ́ òṣèlú APC ti wá sí bẹ́ẹ̀ tó ti takò ọ̀rọ̀ sí wọn ó sọ dímọ̀ wípé gbogbo àtakò àti bí wọ́n ṣe ń wí wóróworó àsán láti jẹ́ kí ìjọba tó wà lóde yìí kó ṣubú nípa ètò ààbò àti ọrọ̀ ajé tó dẹnu kọlẹ̀ ó ní kò ní nǹkan kan ṣe pẹ̀lú tó wà níta yìí ó ní ṣé àwọn náà ṣé wọ́n dìde ìrànlọ́wọ́ fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí nǹkan ṣe lè yìí kò sàmẹ́nuba ọ̀rọ̀ Àtíkù Abubakar tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP wípé kí ni nǹkan tó ti ṣe fún àwọn ènìyàn rẹ̀ pàápàá jùlọ ní ọ̀dọ̀ ní àrẹwà ní àsìkò tí nǹkan dẹnu kodò yìí ó ní kàkà kí wọ́n fi dìde kún ìjọba tó wà lóde lọ́wọ́ tàbí kí wọ́n gba ìjọba ní ìmọ̀ràn tó tó àtèyí tó yẹ níṣe ni wọ́n ń gbé ẹnu sùtì tí wọ́n fi wọnú ètò òṣèlú ó ní kò sí tíjọba tó wà lóde yìí ṣe tó ṣe rẹ́gí lára wọn gbogbo ẹ̀ náà ni wọ́n máa ń rí tò tí wọ́n sì máa ń rí wí sí i bákan náà ló tún tàkù ọ̀rọ̀ sí Rabiu Kwakwanso ètò ń jáde láti inú ẹgbẹ́ òṣèlú NNPP ó sọ dímọ̀ wípé ṣé ọ̀rọ̀ tiẹ̀ wá tọ́ sí ẹ lẹ́nu ni ó ní ó yẹ gbogbo ènìyàn kí wọ́n yọ owó àárọ̀ ṣùgbọ́n kò yẹ ti àtọ̀ lé Rabiu Kwakwanso ó ní pẹ̀lú bí nǹkan ṣe rí lábẹ́ àṣà ẹgbẹ́ òṣèlú wọn báyìí tó sì jásí wípé kò rí nǹkan kan ṣe sí i níṣe ni ó tún wá yọnu sí ìjọba tó wà lóde yìí ó sì pe gbogbo wọn wípé ẹ pe àró àti ọ̀dọ̀fínú yín kẹ́ ẹ foríkorí papọ̀ kẹ́ ẹ dìde láti ṣe ìkúnlọ́wọ́ tó bá ṣe pé lóòótọ́ àti lódodo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ẹ̀ ń jà fún ó ní kẹ́ ẹ dìde kẹ́ ẹ ṣe ìkúnlọ́wọ́ fún ìjọba tó wà lóde yìí kẹ́ ẹ sì sinmi gbígbé ẹnu yẹpẹrẹ sínú ètò ìṣèjọba tó wà ń ta yìí.
ìjọba àpapọ̀ ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkìlọ̀ ńlá fún àwọn olùgbé agbègbè River Benue àti River Niger láti kúrò ní agbègbè náà lásìkò yìí látàrí ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù èyí tó ṣeé ṣe kó wáyé. Látẹnẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ Nigeria Hydrological Service Agencies ìyún Umaru Mohammed ó ní ó fi ìròyìn náà léde lánàá òde yìí èyí tí ń ṣe ọjọ́ 17 inú oṣù táwa yìí ní Àbújá. Lásìkò tó ń sọ̀rọ̀ ló ní àwọn ń ṣe ìkéde ẹlẹ́ẹ̀kejì ọ̀tọ̀ọ̀tọ̀ fún àwọn olùgbé agbègbè River Benue àti River Niger pẹ̀lú bó ti sọ dímọ̀ wípé láìpẹ́ yìí níṣe ló ṣeéṣe kí wọ́n sì dáàmù Kanji àti tìjẹ́bà kí wọ́n sì sílẹ̀ nílẹ̀ tó já sí wípé òjò tí ń rọ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí ó ti kún fọ́fọ́ sínú dáàmù ọ̀hún tí wọ́n sì ń gbèrò láti wọ́ ojútùú sí bí omi náà bí yóò ṣe sàn jáde. Ó ní tí wọ́n bá ti ṣe omi sílẹ̀ àní òsì yóò ta dé River Benue àti River Niger. Èyí ló sì fà á tí ìjọba àpapọ̀ ṣe ń kéde kalẹ̀ báyìí kí á lè dènà ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù èyí tó ṣeé ṣe kó wáyé láìpẹ́ yìí. Bákan náà ni ìjọba ìpínlẹ̀ Ògùn làwọn náà ti ṣe ìkéde fún àwọn olùgbé agbègbè ọ̀hún pé omi tó wà láti ìpínlẹ̀ Ọ̀ṣun àti ti ìpínlẹ̀ Ògùn ó ti ṣe bẹ́ẹ̀ tó ti kún dẹmudẹmu báyìí nínú èyí tí wọ́n ti sọ di mímọ̀ wípé láìpẹ́ yìí ó ṣeéṣe kí wọ́n ṣí omi náà sílẹ̀ tí wọ́n sì ti ń ṣe ìkìlọ̀ pé ẹ máa gbáradì kẹ́sì máa dìrálẹ̀ fún omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ọ̀hún kó má bàa bá yín ní òjijì. Láti ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ìgbé àti ọ̀rọ̀ àdúgbò ní ìpínlẹ̀ Ògùn èyí ò Tókunbọ̀ Wàhábù òun ló sọ èyí di mímọ̀ fún àwọn oníròyìn. Ó ní gbogbo akitiyan àwọn láti jẹ́ kí ètò ààbò tó péye pẹ̀lú bí òjò àrọ̀rọ̀dá ṣe ń rọ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí lórí àwọn ará ìlú. Ó ní àwọn ń sa ipá rẹ̀ tó sì mú kí àwọn máa kéde ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù fún ẹni tó bá ní etí inú láti gbọ́ ìpè tí àwọn ń pè kí wọ́n tètè fi gbogbo agbègbè tí àwọn dárúkọ náà kí wọ́n fi sílẹ̀ láti lè dènà ohun tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú báyìí. Ní ìpínlẹ̀ Èkó àwọn ènìyàn tó ń bẹ níbẹ̀ ni wọ́n ti ń béèrè fún ìdájọ́ òdodo pẹ̀lú bí àwọn agbófinró kan bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ lé ọ̀dọ́kùnrin kan ní ìlékùlé wọnú ọ̀gbun kòtò ńlá kan tí wọ́n sì kó owó rẹ̀ àti bàtà rẹ̀ sá lọ. Gẹ́gẹ́ bí ẹni tí ó pe orúkọ ara rẹ̀ ní Everything Home by Ọmọwùmí tó fi sójú òpó alátagbà X rẹ̀ èyún Twitter tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nínú ètò ti kọ síbẹ̀ tó sì ti fi àmì ìdánimọ̀ tó ti fi ta ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tó ti fi ta lólobó lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Níṣe ló ṣe àfihàn fídíò méjì kan nínú èyí tí ó ti ṣe àfihàn ọ̀dọ́kùnrin tí kò sẹ́ni tó mọrúkọ rẹ̀ ṣùgbọ́n tó wà nínú kòtò ńlá kan tó jìn jìgòlò báyìí nínú èyí tí wọ́n ti bọ́ sínú omi ìrà kan nínú kòtò náà. Ó kọ sínú rẹ̀ wípé àwọn agbófinró agbègbè tí wọ́n pè ní Federal bus stop Ìpájà ní Àyọ̀bọ̀ ó ní ìpínlẹ̀ Èkó ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n lé ọ̀dọ́kùnrin náà ní ìlékùlé títí tí ó fi bọ́ sínú kòtò náà. Ó ní nígbà tó bọ́ sínú kòtò tán níṣe ni wọ́n padà lẹ́yìn rẹ̀ tí wọ́n sì kó owó rẹ̀ àti bàtà rẹ̀ lọ. Àlàyé tí ó ṣe ni wípé ọ̀dọ́kùnrin ọ̀hún ó ní ó wà lórí ọ̀kadà tí wọ́n sì dá ọ̀kadà náà dúró tí wọ́n bi léèrè wípé ọmọ yahoo ni ọ́ èyí ò ní jìbìtì orí ayélujára látàrí àwọn nǹkan tí wọ́n ní ó yà sí ara bíi tàtúùnù. Nígbà tí arákùnrin náà tí wọ́n sọ dímọ̀ wípé wọ́n ṣàlàyé ara rẹ̀ ó ní wọ́n sọ dímọ̀ wípé àwọn agbófinró ọ̀hún wọn kò gbọ́ àlàyé tí wọ́n ṣe tí wọ́n sì fẹ́ yin ìbọn nínú ètò tí bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ lásìkò tí wọ́n lé yìí. Olóṣè bẹ́ẹ̀ tó bọ́ sínú ọ̀gbun kòtò ńlá kan nínú ètò tí wọ́n sì kó owó rẹ̀ tí wọ́n padà lẹ́yìn rẹ̀ nígbà tí wọ́n lé bọ́ sínú kòtò tán. Ọpẹ́lọpẹ́ àwọn aláàánú Samaria kan àwọn ni wọ́n dìde tí wọ́n sì tètè lọ yọ ọ̀dọ́kùnrin náà lẹ́ni tó wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run báyìí. Arábìnrin tí ó pe ara rẹ̀ ní Everything Home by Ọmọwùmí yìí níṣe ni ó ti kọ síbẹ̀ wípé níṣe ní gba afẹ́fẹ́ ìmísóde àti ìmísínú ní ilé ìwòsàn lọ́wọ́lọ́wọ́ báyìí kí wọ́n sì ń ṣàdúrà wípé kí Elédùmarè kó dá padà sí àlàáfíà tí ó wà. Níṣe ni Benjamin Hundeyin tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti wá sọ̀rọ̀ wípé àwọn sì ń ṣe ìwádìí àwọn lórí àwọn agbófinró tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n hu ìwà burúkú yìí ṣùgbọ́n àwọn kò tí ì rí òkodoro ọ̀rọ̀ náà tí àwọn ènìyàn ní abẹ́ ọ̀rọ̀ náà tí wọ́n sì ti ń gbójú tí wọ́n sì kòrò ojú sí ọ̀rọ̀ tí Benjamin Hundeyin tí ó sọ jáde yìí. Lébìrà kan rèé tó ṣe bẹ́ẹ̀ tó pàdé ikú òjijì lẹ́sẹ̀ ògbèjì báyìí ní ìpínlẹ̀ Ògùn pẹ̀lú bí iná ẹ̀lẹ́tíríkì bó ti ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀mí lẹ́nu rẹ̀.
ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Ọmọlọ́lá Odùtọ́lá bó ti sọ ó sọ dímọ̀ wípé arákùnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Monday Kọjá ẹni ọdún márùndínlọ́gbọ̀n ó ní ó ti ṣe bẹ́ẹ̀ di ikú òjijì yìí báyìí lásìkò tí ń ṣiṣẹ́ lébìrà ní ilé ìwé gíga aládàáni tó wà ní Àjẹbọ ní ìpínlẹ̀ Ògùn ilé ìwé gíga tí wọ́n pe orúkọ rẹ̀ ní macpherson ní Seriki Sọ́táyọ̀ ní ìpínlẹ̀ Ògùn ó ní arákùnrin náà ó ní wọ́n ti lọ rèé ṣiṣẹ́ lébìrà pẹ̀lú àwọn bíríkìlà kan nínú ètò wọn sọ mọ́ wípé lásìkò tí kò sí iná níbi tí wọ́n ti fẹ́ ṣiṣẹ́ ó gbìyànjú láti lọ rèé tan iná nínú tó ti mú wáyà méjì tí kò jọra wọn tó ti fi kan ara wọn papọ̀ èyí tó sì mú kí iná náà tó gbé ní ìgbékúgbé tó sì ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀mí lẹ́nu rẹ̀ wọ́n ní wọ́n gbìyànjú láti gbé lọ sí ilé ìwòsàn tó wà ní ilé ẹ̀kọ́ gíga ọ̀hún níbi tí dókítà tí wọ́n bá níbẹ̀ tó ti júwe rẹ̀ wípé ó ti di olóògbé tó ti jáde láyé wàyí o. Ọmọlọ́lá Odùtọ́lá ni wọ́n ti gbé arákùnrin náà lọ sí ilé ìgbókùpamọ́sí èyí tó wà ní Ìpara ní ìpínlẹ̀ Ògùn nínú ètí mọ̀lẹ́bí àti àwọn ará rẹ̀ tí wọ́n ti padà wá yẹ ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tí wọ́n sì ti ń palẹ̀ mọ́ láti sin arákùnrin Monday Kọjá yìí Monday Kọjá tó jẹ́ ẹni ọdún márùndínlọ́gbọ̀n yìí ó ní ó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Benue nínú ètò wá sí ìpínlẹ̀ Ògùn láti máa fi ṣiṣẹ́ òòjọ́ rẹ̀ kó tó wá di wípé ó pàdé ikú rẹ̀ lẹ́sẹ̀ ògbèjì. Irú èwo rèé àrá ló ṣe bẹ́ẹ̀ tó sán pa bàbá ẹni 70 ọdún ní ìpínlẹ̀ Kogi báyìí. Bàbá ẹni 70 ọdún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Malam Abu Yusufu ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí pẹ̀lú bí òjò àrọ̀rọ̀dá èyí tó mú àrá líle tó mú dání bó ṣe bẹ́ẹ̀ tó sán pa Abu Yusufu ọ̀hún lẹ́ni tí wọ́n ló ń gbé ní Àpọ́kò ní ìjọba ìbílẹ̀ Dèkínà ní ìpínlẹ̀ Kogi gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rọ̀ náà tó sojú rẹ̀ yún Dànsó Sùláìmánù ó sọ dímọ̀ wípé ní nǹkan bí ogún ìṣẹ́jú kù ìṣẹ́jú 6 ìrọ̀lẹ́ ní ọjọ́ tọ́sídẹ̀ẹ́ yìí tá a lò tán ti ń ṣe àná òde yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ṣẹlẹ̀ pẹ̀lú bó ti sọ dímọ̀ wípé arákùnrin Malam Yusufu ó ní àlàáfíà tó péye tó sì wà ní ìta lásìkò tí òjò náà tó ń rọ̀ nínú ètí àrá tó san tó ti ṣe bẹ́ẹ̀ tó ti pa arákùnrin náà àti kéde ikú rẹ̀ ní àná òde yìí tí wọ́n sì sọ dímọ̀ wípé lẹ́nìí tí ń ṣe ọjọ́ Ẹtì Friday ó ní wọ́n sìn gẹ́gẹ́ bí ìlànà ẹlẹ́sìn mùsùlùmí Malam Yusufu ó ní wọ́n sọ dímọ̀ wípé nígbà ayé rẹ̀ ó jẹ́ ìmáàmù fún àwọn olùgbé agbègbè rẹ̀ ní àsìkò náà. Dànsó Sùláìmánù ẹlẹ́rìí ọ̀hún ó tún tẹ̀síwájú wípé lóòótọ́ àti lódodo irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ rí ní abúlé àwọn tí wọ́n pè ní Àbọ́kọ̀ yìí ṣùgbọ́n àwọn ti gbọ́rú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ní Ayígbà níbi ọdún mélòó kan sẹ́yìn nínú èyí tí àrá tó ti ṣe bẹ́ẹ̀ tó ti sán pa ènìyàn kan ní ìpínlẹ̀ Kogi ọ̀hún. Eré ìdárayá báyìí gbogbo ohun tí mò ń fẹ́ ni Olúwa ti ṣe fún mi ò bẹ́ẹ̀ gbogbo àlárere mi ló ti ṣe bẹ́ẹ̀ tó ti wá sí ìmúṣẹ níbi eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí mo yàn láàyò Lionel Messi ó ní ó sọ èyí di mímọ̀ gẹ́gẹ́ bí atamátàsé agbábọ́ọ̀lù ọ̀hún tó jẹ́ ẹni ọdún 37 Lionel Messi ó ní ó ti sọ di mímọ̀ tó sì ti fi ẹ̀mí ìmoore ẹ̀ hàn sí Elédùmarè ọba dániwáyé lásìkò tí ó ń sọ̀rọ̀ jáde lánàá òde yìí ó ní kí ni tí òun fẹ́ nínú eré ìdárayá ìfẹsẹ̀wọnsẹ̀ bọ́ọ̀lù náà tí Elédùmarè kò tíì ṣe fún òun ó ní gbogbo àlárere tí òun la láti jẹ́ kí òun gba ife ẹ̀yẹ àgbáyé ó ní ó ti wá sí ìmúṣẹ. Lionel Messi ó ní ó jẹ́ ògbóǹtarìgì agbábọ́ọ̀lù atamátàsé lẹ́ni tí ó ti ṣe bẹ́ẹ̀ gba àmì ẹ̀yẹ tí kò dín ní 50 trophy àti àmì ẹ̀yẹ tí wọ́n pè ní Ballon d'Or èyí tó jẹ́ 8 ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì tún ti ṣe bẹ́ẹ̀ bá gba ife ẹ̀yẹ àgbáyé ó ní kò sí tó ń fẹ́ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ bọ́ọ̀lù tí Elédùmarè kò tí ì ṣe fún òun bí kì í ṣe kí òun tún máa dúpẹ́ ó ní tóun bá ṣe bẹ́ẹ̀ fi àdàgbé tòun lọ ní bíbà yìí láì lọ tẹ̀síwájú nínú eré ìdárayá bọ́ọ̀lù gbígbọ́ ọ̀hún ó ní ó ti tó ó tó ní tí òun yóò sinmi lé torí pé Elédùmarè ó ti ṣe bẹ́ẹ̀ jẹ́ èpè òun tí gbogbo àlá òun tó sì ti wá sí ìmúṣẹ báyìí. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí etí ìgbọ̀yìn náà ni àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tátù padà máa mú ìròyìn míì wá ẹ má gbàgbé láti bá a subscribe sórí ìkànnì tẹ́ wà yìí lẹ́ni ọjọ́ ẹtì ò ní wọ̀rọ̀ mi kò sì ní wọ̀rọ̀ tẹ̀yìn náà láṣẹ lọ́wọ́ Elédùmarè títí dìgbà náà
ẹja yáṣẹ́ lénìí o.